بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa èyí tí àwọn ọmọ ìyá wa MSSN ti Lagos State tí wọ́n gbé kalẹ̀ èyí tí wọ́n fẹ́ kí ó jẹ́ bí ìjókòó tafsir tí a máa ṣe àgbéyẹ̀wò ìtọ́jẹmọ́rọ̀ al-jam'iyyat at-ta'awuniyya wal-ibti'ad 'an ar-riba tá máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ bá pé jókòó yìí jẹ́ jókòó tafsir a sọ wípé jókòó tafsir tí túmọ̀ sí níbi ìjókòó tá à ń bá lọ yìí. Suratul Ma'idah ní tọ́lọ̀ bá sọ́nà tá ti ń sọ wá wípé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ọlọ́bàá sọ wípé ẹ máa wá ọ̀nà bẹ́ẹ̀ sí máa ra ara yín lọ́wọ́ lórí tó jẹ́ dáadáa àti tó jẹ́ ìpáyọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Ẹ má ti máa jẹ́ olùrànra ẹni lọ́wọ́ lórí ìbàjẹ́, lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá ààlà. Eléyìí ó jẹ́ bí tá a fẹ́ gbé ọ̀rọ̀ wa kà. Ó ti jẹ́ pé àyà yìí àwọn àfáà